Ah, àwọn ọmọ yóò tí mẹ́wàá ló jàjẹ́ fún ọ. Adébí wà bá mi. Ọwọ́ spider yẹn ó ti bí ìṣe bí ó ti yàrá yìí. Kò sí wàhálà. Máyẹ́ kó mọ̀ ẹ́ pé ìta ló bá mi. Ó ti mórí mi táàtì lọ ló ṣe wà. Ta lélẹ̀? Hello. Ẹ ló mi mò ń sọ̀rọ̀ náà. Ṣé o ti wà lábẹ́tẹ̀ yẹn? Kí ló ṣẹlẹ̀? Mo wà ń bẹ̀ mo wà. Ó kò tí wà ń bẹ̀. Mo ń dúró de báìkì kí báìkì tẹ̀ wá gbé mi náà ni. Ó yá náà, máa bọ̀. Okay, just give me 5 minutes. Mo máa dọ̀dẹ̀ ṣe gbọ́ bébì. Máa bọ̀, àwa ń bí mọ́sálásí olọ́ọ̀bì kan. Má pẹ́jọ. Okay, o ṣe jọ̀ọ́. I love you. Bye. Okay. Ọmọ ẹlẹ́lẹ̀ kó jẹ́ gbogbo wa kó tún fi ẹ̀rí àyà fi táwọn. Baby, stainless baby. Kí ló ń ṣẹlẹ̀? Mo ti ní ìṣẹ̀ Ọlọ́run kí ló ṣẹlẹ̀? Ṣẹlẹ̀ àwọn ọmọ orí mi. Omi tí mò ń kówó sí. Ọlọ́run mo ti ní ìṣẹ̀ pa. Ọlọ́run kí ló ṣẹlẹ̀? Kí ló kú wá? Kí ló wà nílẹ̀? Ọmọ ó sẹ́ẹ̀tì o. Ọlọ́run mi ni. Ọlọ́run ni nà. Kí ló ṣẹlẹ̀? Ṣé kó fọkọ̀? Iṣẹ́ tí mo gbé fún ẹ last time tó fi rubbish tó ṣe. Ọ̀fẹ́ má lọ bẹ̀ẹ́. Mo máa ń pè wọ́n jẹ́ tèmi ni ò jẹ́ kémi gan padà jẹ́jú ẹ̀ náà. Gbogbo information ìpátá àjọ yẹn fake ni. Wọ́n yẹn pa gan àwà intelligent ni intelligent arm robber. Ó kù díẹ̀ báyìí ọ̀bá bó wá ń gbà yẹn pé ọmọ yẹn jẹ́ tèmi ni ò jẹ́ kí n kàn lọ fire back pé ó fún wa lófo náà. Tí mo lè ṣí fún ẹ. Oníṣẹ́ kan tí mo bá fún báyìí. Ó máa tí ì fi ṣe ó ní owó. Ṣé kí n ṣe àwọn kéékèèké ẹ lọ? Ó kéékèèké kankan ni mo sọ fún ẹ náà. Ó tún lè AI. AI. Àrò ìmọ̀. Robot. Ní Nàìjíríà wa yìí. Nàìjíríà ta kọ́ńtì mélòó ni? Mo ní AI. Ó tún lò. Ẹnu wà nílẹ̀ wo bí? Kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan? Jẹ́ ọkọ tí jẹ́ ọkọ step down. Wọ́n yẹn sọ yẹn gan ọpọlọ ń bẹ̀rẹ̀ sí calculate. Owó là ń sọ̀rọ̀ ẹ̀ yìí náà. Bébì, mo gbọ́ ẹ̀. Mo máa send gbogbo details yẹn sí ẹ. Pátápátá. Gbogbo ìpátá máa send sí ẹ. Everything máa send sí ẹ. Mo máa send. Tí wọ́n bá ti send ó ti pè mí lọ́wọ́ báyìí bá ṣe máa wọlé. Kò sí problem. Consider it done. Ó ṣe yẹn. Ṣé mo kọ́ pè ní kéèyàn parí iṣẹ́? Kó parí ẹ̀ pátápátá ló wọ́n rí. Ṣé o trust mi ni? Mo trust ẹ. Tó bá gbọ́ nílé wọn tátátá wọ́n bí yìí kí wọ́n tó kú kí wọ́n máa pọ́pọ́pọ́ ìṣẹ̀lẹ̀ ìlọ wọ́n ní. Yà á lọ àwọn ará tó ń tètè ń bọ̀ tó tẹ̀ lọ. Let's go there. Ọlọ́run. Ìdí pàtàkì tí mo fi pe meeting ni pé mo fẹ́ sọ fún yín pé number 2 husband mi ń bọ̀. Mo dẹ̀ fẹ́ kí ẹ wà ní good order. AI Coco. Yes. Make sure pé kitchen yẹn o clean everything tó bá wà ńbẹ̀. Then gbogbo oúnjẹ tó bá máa jẹ pátápátá oúnjẹ tó fi máa lọ wà á máa sè é. Ìwọ ló máa prepare tó dẹ̀ máa wà okay. Yes. AI choose. Yes. Gate yẹn mo fẹ́ kó máa wà ńbẹ̀ 24 hours. Yes. Àlejò tí mi ò bá fẹ́ mi fẹ́ rí nìyẹn. Pass gate mi fẹ́ anybody o. If within that time tí màá yẹn máa fi wà lára mi fẹ́ rí anybody nínú ilé unless bá sọ pé kó sí gate o. Bintu ó ṣàmọ̀ náà bí babaláyé mi ṣe ń bọ̀ ń sìn. Mo ní láti lọ ra àwọn goods tó wà òkè. Àwọn jewelries tó wà pa. Kí n make sure pé mo wà òkè kí n ṣe economy ó mọ̀ náà. So
a máa need láti jọ lọ sọ́jà kí n lọ kí n ra àwọn wine tó wà òkè so wà make sure pé o prepare kalẹ̀ tó bá dìrọ̀lẹ́ èmi àti ẹ máa lọ. Yes ma, a máa ra oúnjẹ náà mà. You say what? Oúnjẹ. Máa ra oúnjẹ bí ti báwo? Oúnjẹ ò pọ̀ nílé You mọ́. say what? Oúnjẹ wo ni ò pọ̀ nílé? Kí ló máa ń ṣe ẹ́ náà? Tí o kàn láì láti máa gbé mi lọ́kàn sókè ni. Oúnjẹ ò sí nílé, kò tí ju ọ̀sẹ̀ kan lọ tí mo kówó fún ẹ ń bí náà pé kó ro oúnjẹ sílé. Ok, kí ló máa ń jẹun nínú ilé iná? Why be say all the time oúnjẹ ti tán lé? Kí ló ń bá wa jẹun nínú ilé iná? Pé báyìí tó oúnjẹ mi ti ń tán bẹ́ẹ̀ yẹn. Ṣé mo pé mo sọ. O ò rí nǹkan gidi náà sọ lọ́jọ́ yẹn. Pé mi kọ́ ni mò ń so oúnjẹ. Àìkòkò kémi kàn díṣe oúnjẹ ni. Tí àìkòkò bá ń so oúnjẹ ìwọ ló wà ní ìkẹ́ everything now. Àti pé mo sọ fún yín gbélé ìtẹ́lẹ̀ oúnjẹ òun ṣe báyìí tán tẹ́lẹ̀ náà mo sọ fún yín mo ní kẹ́ ṣàkíyèsí pé nísìnyí ó ti yàtọ̀. àìkòkò nìyẹn kò kí ń jẹun. Ìwọ ọmọbìnrin olórí ibú yìí tẹ́ bá bí ọ̀dà ìwọ sọ̀rọ̀ kó o tú àṣírí kan wo ayọ̀ sí ẹ̀wọ̀n ní mi àti mi. Ó kí ń jẹun náà. AI choose ni kò kí ń jẹun they are robots. olú ẹ̀ kú ni o àmọ́ mọ́ra tó o bẹ́ẹ̀ gbin pẹ́kẹ́ á ti farúgbó ara ṣe wọ́n ni. Mi ò mọ wáì tí ẹ fi wá ń sọ fún mi pé oúnjẹ ń tán nulẹ̀ but kò sí problem màá rí i pé mo rídìí ọ̀rọ̀ yìí màá wádìí ẹ̀ màá dẹ̀ rídìí ẹ̀ mo mọ nǹkan tó ń jẹun nínú ilé yìí màá mọ nǹkan tó ń jẹun nínú ilé yìí tó gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ lọ́sìn kó lọ fẹ́ gbogbo nǹkan tá a máa mú lọ sọ́jà ìrọ̀lẹ́ ká máa lọ sọ́jà yẹn kúrò wájú mi ó máa láìka máa gbé mi lọ́kàn sókè àní kẹ́kọ̀ọ́ra yín kúrò wájú mi kó bá mi kó wọn kúrò bí báyìí. ògiri létí gbogbo ọ̀pọ̀ láti mọ̀ sọ ọmọbìnrin Bíntù ọ̀dájú obìnrin ni o gbogbo ọ̀rọ̀ nísìnyí máa ń gbọ́ bẹ́ẹ̀ mi ṣe ń wo àjẹni. èmi náà máa wò bẹ́ẹ̀ àjẹni. orí bí wọ́n wò gbà mí ni. wá wò kókó inú ìwé ìròyìn kan tó jẹ́ kí n mọ̀ wá síbí olórí ibú ọ̀kọlà tó mú wa wá ṣiṣẹ́ bí yìí tó kọ́ wá bí olórí ibú lọ́gbẹ́ni wọn ọ̀dájú gan o. mo rẹ̀ ṣe mọ̀ yí pé àwọn tó bá kọlà wọ́n máa ń dájú extraordinary ni ọ̀dájú burúkú pé wọ́n máa ń dájú gan. ọjọ́ wáyé pé àwọn èèkàn pè mí ni pé tó kí wọ́n á bùn wá sílé màdámù òun o kí wọ́n á bùn olódọ́sẹ̀ kan o pé tí bá sì rí olódọ́sẹ̀ o kó wọn ó sì fún mi lówó kì í sì máa lọ ó sì fún mi 250. èló fún ọ 250 ló fún mi. 2 kìló gbé 250. yé wo di fara ṣòfò nínú 120 lórí gbogbo lè lọ. ọgbà ọ̀jẹ̀ ọgbà ẹ̀yìn tó wá rí. fún àwọn gan sóró. a jẹ́ pé bí ṣe ń gbá wa bẹ́ẹ̀ ni ń gbá màdàmú náà. torí mo máa ń gbọ́ màdàmú máa ń bínú tí máa ń sọ̀rọ̀ pé òun náà lòun fẹ́ra wa òun náà lòun fẹ́ra wa. wọ́n máa sọ bẹ́ẹ̀. wọ́n wá rí àṣírí òsè tú níbo orí ta bá tà sí rí ẹ̀wọ̀n láàbù sí o tó wá mọ́ tó ṣẹlẹ̀ ìjẹta èmi pè mo yìí sọ fún mọ́ ní torí àṣírí ó tú o èmi ó tú àṣírí o owó tó fẹ́ mi kéré o torí èmi ò fún gbà yẹn gà máa tó àṣírí ọ̀sán bẹ́ẹ̀ mi Ọlọ́run bá ń kówó kún ó sábà bá ń pè mo sì ṣe ẹnu ní sẹ́kùn ọ̀rọ̀ sóìsọ o àṣírí ẹ̀wọ̀n láàbù sí o èmi ò sì fẹ́ lu ẹ̀wọ̀n o ìdá wàá ṣe àrà mọ̀ sí kíni àrà mọ̀ mánéjì ẹ̀ àmọ̀ sí tẹ̀lé ní jẹ̀lẹ́ńkẹ́ títí kí ló àlùfò rí tẹ́mi ò fi rí mọ́tò tí ó gbé mi lọ Ọ̀yọ́. lọ́bù Ọ̀yọ́. ọ̀ fẹ́ mi lẹ̀. ẹ̀ ń sáà àmọ̀ mọ̀rọ̀ bá sí. Ọ̀ṣun lèmi náà ti wájú ọkọ̀ lọ tèmi náà. nígbà bá kọ́ lọ. àjọ débi ní ọkọ̀ lọ tèmi bá ti lọ ìwọ àmọ̀ ojú wọn ló ṣe kú òǹbí. Ọlọ́run ní jẹ́ kí mi àfọ oníkó. ọ̀dà ọ̀pọ̀ síbú o. wàá gbọ́ ọ̀gbìn bá sọ wáyé ní sí ai ni wa ó sì jẹ́ pé àmọ̀ pé àjọ mọ́ra wa pé àìsí ai ṣùgbọ́n mi ta wà yìí ai ni wa. AI choose. yes ai kọ̀ọ̀kan. yes can we now move.